já tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 níbi tá a ti nágbòrò tá à ń tọ̀sẹ̀ kúkú wọ̀nà tó jìn látàrí ká lè múròyìn ajá balẹ̀ wá sójú mọ́ mọ́wọ́ náà àti etí gbẹ̀yìn tẹ́jẹ́ olólùfẹ́ wa ojú tẹkú fún wò wá ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a gbálé gbòde tá a mú aṣojú mọ́ máwòrán nígbà tí orúkọ ẹni tó ṣe bẹ́ẹ̀ kóròyìn náà jọ tí ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ ẹjẹ́ àwọ̀ kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. A máa jagun àjẹbánu lájàyè ni o a sì máa tún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí sọ bí ẹni sọgbà igbákejì ààrẹ ló sọ èyí di mímọ̀. Abẹnugan tuntun nílé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu báyìí pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ ṣe ìjókòó àkọ́kọ́ níbi tó ti fi àdúrà jagun nílé ìgbìmọ̀ asòfin ọ̀hún. Àwọn agbébọn ṣe ìkọlù ńlá sí àwọn olùgbé olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá wọ́n jí ènìyàn 4 gbé lọ nínú ẹbí kan ṣoṣo. A ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti gbógun ti àwọn agbésùmọ̀mí àti àwọn Fúlàní darandaran tí wọ́n da gbogbo ilẹ̀ Ìgbò láàmú ikọ̀ IPOB ló fohùn léde. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn méjì tán jí irinṣẹ́ gbé lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ní ìpínlẹ̀ Ògùn náà ni mo sì wà ọwọ́ tẹ adigunjalè lásìkò tó ń ṣe bẹ́ẹ̀ wu ìwà burúkú rẹ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn náà. Àwọn aráàlú yabo abilékọ kan èyí tó ṣekú pa ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Imo látàrí pé ó ní ọmọ ọ̀dọ̀ náà ó ń wo tẹlifíṣàn pẹ̀lú àwọn ọmọ bíbí rẹ̀ ní ìpínlẹ̀ Imo náà. Wọ́n tún ti ṣekú pa òṣìṣẹ́ àjọ EFCC mìíràn ní ìpínlẹ̀ Èkó báyìí. Ìròyìn náà rèé ẹja mọ̀mọ́ wá lẹ́kùnrẹ́rẹ́ báyìí. A máa jagun àjẹbánu lájàyè ni o a sì máa tún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọ̀gbà igbákejì ààrẹ fún orílẹ̀-èdè Nàìjíríà ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè yìí Kashim Shettima ló mà ti lọ́gun ẹnu ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbi àpèjẹ gbogbogbò èyí tí wọ́n jẹ́ ti ọlọ́dọọdún láti mú ìdàgbàsókè bá ìjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wáyé lénìí tí ń ṣe ọjọ́ 27 oṣù kínní ọdún 2025 níbi tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún igbákejì ààrẹ náà lórí ọ̀rọ̀ òṣèlú Hakeem Baba Ahmed tó sojú fún igbákejì ààrẹ Kashim Shettima ibẹ̀ ni ẹ ti ṣe ní àlàyé wípé ìjọba tó wà lóde yìí lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní wọ́n ti ṣe tán báyìí láti jogun àjẹbánu lájàyè nípa gbígbógun ti ìwà wọ̀bílíkíwọ̀bìà ètí ń bẹ láàrin àwọn olóṣèlú nínú ètò sì ní ààrẹ ti ṣe tán láti hùwà náà kó lè mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà igbákejì ààrẹ tẹ̀síwájú wípé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ìkọlù ẹ̀ kó ṣe rí ṣùgbọ́n a sì tún dúpẹ́ wípé àtúnṣe tó lámìlaka ó ti ń dé bàbá yìí látàrí ìṣèjọba tó ń bẹ lóde yìí ó wàá fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé ṣẹ̀ríwá àjẹbánu ètò ti di tọrọ fọ́n kalẹ̀ láàrin àwọn olóṣèlú ilẹ̀ yìí ó ní a máa gbógun tì tá a sì ṣe bẹ́ẹ̀ yọwọ́ kí là ń kó àwọn oníjẹkújẹ ọ̀hún kúrò láwo níbi tí a ti tún ètò ọrọ̀ ajé Nàìjíríà sọ bí ẹnu sọgbà tá a sì wọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo igbákejì ààrẹ wa ní ṣe rí gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nǹkan tá a kàn nílò látọ̀dọ̀ yín ó náà ní àtìlẹ́yìn èyí tó gbọngbọn tẹ́ ẹ̀ mọ̀ ṣe fún wa lóòrèkóòrè nígbà tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ gbé àwọn ìgbésẹ̀ tó lè la orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú wàhálà àti làásìgbò èyí tá a wà yìí ó ní ìjọba àwarawa tó ń bẹ lóde yìí ó yẹ kó tún ti gbópọn jù báyìí lọ látàrí wípé àwọn nǹkan tí ó jẹ́ kùdìẹ̀kudiẹ tó ń ṣe àkóbá fún ìdàgbàsókè ìjọba àwarawa ilẹ̀ yìí ó ní ó pọ̀ jù ṣùgbọ́n tí ìjọba tó wà lóde yìí lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ń ṣe akitiyan láti lè mú kí gbogbo ẹ̀ padà bọ̀ sípò olóòsì dóhùn lójú gbangba pé bàbá ti lè ṣe sùúrù lẹ́yìn gbogbo dídùn títa ríro ti ìlà kíkọ ọ̀rẹ́kẹ́ yìí ó ní ọ̀fẹ́ ní dà tí ó sì jiná mọ̀rànmọ́ràn tí ó wà mọ́ dùn wò lójú àwọn ènìyàn ó ní bí ìṣèjọba tó wà lóde yìí bó ṣe rí gan-an o ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba yìí ká lè tún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà Kashim Shettima igbákejì ààrẹ ilẹ̀ yìí ó ló fọn rere ọ̀rọ̀ síta. Abẹnugan tuntun ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu báyìí pẹ̀lú bó ṣe bẹ́ẹ̀ ṣe ìjókòó àkọ́kọ́ nílé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkó níbi tó ti ṣe bẹ́ẹ̀ fi àdúrà jagun
lẹ́nìí. ẹni tó jẹ́ abẹnugan tuntun tó ṣẹ̀ṣẹ̀ bọ́ sípò ètí orúkọ rẹ̀ ń jẹ́ Mojísọ́lá Mẹ̀rándà Lásbàtì ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ sí ọ́fíìsì abẹnugan ọ̀hún lẹ́ni tí ń ṣe ọjọ́ 27 inú oṣù kínní ọdún tá ń lò lọ́wọ́ yìí ní ibi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ sísọ lójú ọ̀rọ̀ pẹ̀lú bá ṣe fi àdúrà tán ti fi jagun láti lè lé gbogbo ẹ̀mí burúkú àti ìwà rògbòdìyàn láti lè kúrò ní inú ọ́fíìsì ọ̀hún ẹ̀rìn ti wípé ní ọjọ́ 13 inú oṣù kínní ọdún yìí náà ni náà ṣe bẹ́ẹ̀ yọ ẹni tó jẹ́ abẹnugan tẹ́lẹ̀ rí Mudasiru Obasa náà yọ nípò gẹ́gẹ́ bí abẹnugan ọ̀hún látàrí àwọn ẹ̀sùn jankan-jankan nípa ìkówójẹ àti lílo ọ́fíìsì náà nílòkulò tó fi igbákejì rẹ̀ Mojísọ́lá Mẹ̀rándà tó fi jẹ abẹnugan náà ní ọjọ́ 13 yìí wàyí ò ní inú ìròyìn tá a mú wa ní ọjọ́ àbámẹ́ta tá a lò sẹ́yìn ní ibi tí Mudasiru Obasa abẹnugan tẹ́lẹ̀ tó ti kéde síta wípé òun sì wà ní ipò gẹ́gẹ́ bí abẹnugan o torí pé gbogbo ìgbésẹ̀ táwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ aṣojúṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ìgbésẹ̀ tán gbé láti yọ òun nípò ó ní kò bófin mu tí kò sì tọ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ó tún sọ di mímọ̀ pé ṣe rí apá àṣẹ tí wọ́n fi ṣe ìbúra wọlé òun ayédèrú lásán ni gbàrúfọ̀ apá àṣẹ ni torí pé tó jẹ́ ojúlówó ògidì rẹ̀ òun ti palẹ̀ rẹ̀ mọ́ ṣáájú kó tó ṣe ìrìn àjò lọ sí òkè òkun gbogbo awuyewuye yìí òní Mudasiru Obasa ní sọ wípé òun sì wà nípò gẹ́gẹ́ bí abẹnugan ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣẹ́ ni Mojísọ́lá Mẹ̀rándà ló ti ṣílẹ̀kùn tí ó sì ti wà ní ọ́fíìsì abẹnugan tilé-ìgbìmọ̀ asòfin lẹ́ni fídíò náà ń bẹ́yìn àyìn níbi tá ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀jọ́ àdúrà lé Mẹ̀rándà Mojísọ́lá lórí àti ní ọ́fíìsì ọ̀hún. First chapter 18 verse 37 says then the fire of the Lord fell and it consumed the burnt sacrifice and the wood and the stone and the dust and it lit the water of the joint. I command fire to laminate you. The book of Hebrews chapter 12 verse 29 says our God is a consuming fire. Yes. I decree be laminated with fire. Amen. Be laminated with fire. Amen. Be laminated with fire. Amen. In the name of Jesus. I decree fire to surround you. Amen. I decree fire to surround your office. Amen. I decree fire to surround your family. Amen. In the name of Jesus. Amen. Any power that is going to an evil mission. Any power that is going to an evil I speak the word of God. Àwọn agbébọn ṣe ìkọlù ńlá sí àwọn olùgbé olúlu ilẹ̀ yìí wọ́n jẹ́ ènìyàn 4 gbé lọ nínú ẹbí kan ṣoṣo nílùú Àbújá tí ń ṣe olúlu orílẹ̀-èdè Nàìjíríà ní agbègbè tó pè ní Chikakore Kubwa ìjọba ìbílẹ̀ Biwari ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá ọ̀hún ibẹ̀ náà ti sọ dímọ̀ pé lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 27 inú oṣù kínní tá a wọ̀ yìí ó ní àwọn agbébọn náà ni wọ́n rọra wọn wọlé tí wọ́n sì ṣe ìkọlù sí àwọn ènìyàn ní agbègbè ọ̀hún níbi tán ni wọ́n dì hámọ́ra ogun èyí tó lékenkà tó ti ṣe ìkọlù sí àwọn mọ̀lẹ́bí kan nílẹ̀ tó ti kó àwọn 4 bàbá ìyá àti àwọn ọmọ wọn tí wọ́n ti kó wọn wọ igbó àìmọ̀ lọ báyìí wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn náà ṣùgbọ́n wọ́n sọ dímọ̀ wípé gbogbo akitiyan àwọn ènìyàn ọ̀hún òun ló jásí pàbó pẹ̀lú bá ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe tán fi ara gbọgbẹ ní àsìkò tá a fi ń kóròyìn jọ gẹ́gẹ́ bí Josephine Adé alukoro iléeṣẹ́ ọlọ́pàá olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá bó ṣe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lásìkò tá a fi kóròyìn jọ àwọn ti bẹ̀rẹ̀ akitiyan wọn láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn náà ṣùgbọ́n wọn kò tí ì mọ ibi orí ń bẹ́sẹ̀ wọ́n rè lásìkò yìí. A ṣetán láti ṣe iṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti gbógun ti àwọn agbésùmọ̀mí àti Fúlàní darandaran tán da ilẹ̀ Ìgbò láàmú ikọ̀ IPOB ni wọ́n sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro fún ikọ̀ IPOB ìyún ikọ̀ tí wọ́n pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra Ìmá Powerful èyí tó fi léde síta nínú àtẹ̀jáde kan lẹ́nìí ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé àwọn mà ti ṣetán èyún ikọ̀ IPOB àti ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ESN èyún Eastern Security Network ti ilẹ̀ Ìgbò ọ̀hún làwọn ti ṣetán báyìí láti fọwọ́sowọ́pọ̀ àti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tán jẹ́ ti ìbílẹ̀ àti ti ìjọba ibẹ̀ láti gbógun ti àwọn tán jẹ́ agbésùmọ̀mí ní pàtàkì jùlọ àwọn Fúlàní darandaran èyí tí wọ́n ti di
tán fọ́nkálẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Emma Powerful lásìkò tó ń sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ó ní ikọ̀ IPOB àti ESN lábẹ́ aláṣẹ àti olùdarí tó jẹ́ aṣíwájú àwọn Nnamdi Kanu ó ní làwọn ṣe tán báyìí. Nnamdi Kanu ó ní àwọn ṣe tán báyìí láti ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò kí àwọn lè mú àlàáfíà tún jọba sí i ní gbogbo ilẹ̀ Ìgbò ọ̀hún. Oníṣẹ́rí awuyewuye àti àhesọ̀rọ̀ èyí tí àwọn ènìyàn ń sọ láti ba ikọ̀ IPOB àti ESN lórúkọ jẹ́ ó ní ó ti hàn gedengbe sí àwọn báyìí ó ní àwọn tán jẹ́ gómìnà ní ilẹ̀ Ìgbò gbogbo ó ní wọn ò bìkítà láti lè jẹ́ kí ètò ààbò kó tún péye sí i ní gbogbo ilẹ̀ Ìgbò ọ̀hún. Ó ní kò sí nǹkan méjì bí kì í ṣe pé ikọ̀ ESN náà ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà láti lé àwọn agbésùmọ̀mí Fúlàní darandaran kúrò ní gbogbo ilẹ̀ Ìgbò èyí tó mú kí àlàáfíà kó máa jọba láàrin wọn. Ó ní ikú lé ní ikú tó ń pa àwọn ní ilẹ̀ Ìgbò torí pé ikọ̀ ESN ti tòótọ́ àti tòdodo àwọn dúró lórí pé kí àlàáfíà kó túbọ̀ máa jọba ní ilẹ̀ Ìgbò ni. Ó ní láti lè jẹ́ kí wọ́n bà orúkọ àwọn jẹ́ àti pé láti lè jẹ́ kí ikọ̀ IPOB tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra kí wọ́n wá sí ìparun. Ó ní àwọn oníṣẹ́ láabi nínú òṣèlú náà fi lọ rè gbé àwọn agbésùmọ̀mí kọ̀ọ̀kan dìde nílò tí wọ́n lo orúkọ àwọn láti fi ṣiṣẹ́ burúkú tó sì ń ba àwọn ní orúkọ jẹ́ kí ìjọba kí wọ́n lè pa ohun ikọ̀ IPOB àti ESN mọ́. Ó ní ilẹ̀ Yorùbá báyìí ti ń ṣe ilẹ̀ káàrọ̀ òjìrè gbogbo àwọn gómìnà bẹ̀ náà ti ń fọn rere wípé àwọn Fúlàní darandaran àti àwọn agbésùmọ̀mí Boko Haram àti ISWAP náà ti wà ní ilẹ̀ káàrọ̀ òjìrè. Ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn torí pé àwọn ń ṣiṣẹ́ ọ̀hún ní takuntakun ni nígbà táwọn sì ti ṣetán láti tún tẹ̀síwájú nínú iṣẹ́ ribiribi náà. Ó ní ẹja ti bilẹ̀ bẹ̀ báyìí ká fi mọ́lẹ̀lẹ̀ jẹ́ tó bá ti pé ikọ̀ ESN àbí IPOB ó ń gba àbọ̀dè tó ń ṣe ìkọlù àti àìní ètò ààbò ní gbogbo ilẹ̀ Ìgbò ni. Ó ní ṣe láti ọdún 2020 èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dá ikọ̀ ESN náà sílẹ̀ ṣe gbọ́ wàhálà kan àbẹ̀ rírògbòdìyàn kan tó ṣòro jọ láti ọ̀dọ̀ àwọn. Ó ní àbí ti 2012 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dá ikọ̀ IPOB náà sílẹ̀ ṣe gbọ́ kí wọ́n fa wàhálà ni. Ó ní ṣùgbọ́n àwọn olóṣèlú tán jẹ́ ọ̀bàyéjẹ́ ó ní wọ́n ń lo àwọn agbésùmọ̀mí burúkú yìí láti lórúkọ àwọn kan lè bàjẹ́. ọ̀wàfẹ́ ọmọ ẹ̀wà sọ̀yà pé ikọ̀ IPOB àti ESN àwọn dúró lórí ẹsẹ̀ àwọn o láti lè jẹ́ kí àlàáfíà kó túbọ̀ máa jọba sí i ní gbogbo kọ̀rọ̀kọ̀ndù ilẹ̀ Ìgbò lápapọ̀. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn méjì tán jí irinṣẹ́ gbé lọ ní sáìtì kan tá ti ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emmanuel Custard àti Ayọ̀mídé Dámiláre ni wọ́n ti wà ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró báyìí lẹ́ni tí wọ́n ń ṣẹ́jú pẹ́wúpẹ́wú lórí ẹ̀sùn olè jíjà èyí tí wọ́n fi kan àwọn méjèèjì. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 24 inú oṣù kínní ọdún tá a wà yìí ní agbègbè Ṣàgámù tí ń ṣe ìpínlẹ̀ Ògùn nílò tí wọ́n ní ẹni tó ní iléeṣẹ́ búlọ́ọ̀kù ọ̀hún àti iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe oríṣiríṣi ohun ìkọ́lé náà Kọ́láwọlé Ọ̀kẹ́ ló mú ọ̀rọ̀ náà wá tó àwọn létí ní iléeṣẹ́ ọlọ́pàá nínú ètò Ọmọlọ́lá Odùtọ́lá tó fi ìdí ìròyìn náà tó fi múlẹ̀ nínú ọ̀rọ̀ náà. Ó sọ dúnmọ̀ wípé Kọ́láwọlé Ọ̀kẹ́ òun ló kẹ́fí pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí máṣíìnì tí fi ń gé búlọ́ọ̀kù àti oríṣiríṣi irinṣẹ́ èyí tí iye owó rẹ̀ tó jẹ́ 800,000 naira tí wọ́n ti jí gbé sá lọ báyìí nílẹ̀ tó fi ọ̀rọ̀ náà tọ̀ àwọn agbófinró lọ táwọn sì pa kìtìmọ́lẹ̀ ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tó sì fi páńpẹ́ òfin mú Emmanuel àti Ayọ̀mídé Dámiláre lẹ́ni tí wọ́n ní ọwọ́ wọn gan báyìí náà ti bá máṣíìnì tó ń gé búlọ́ọ̀kù ọ̀hún tó sì ń ṣẹ́jú bòròbòrò níbi tí Emmanuel tó ti sọ dímọ̀ pé òun ta fún Ayọ̀mídé táyọ̀mídé náà sì jẹ́rìí sí pé ńṣe lòun ra ọjà olè lọ́wọ́ Emmanuel tó sì di pé àwọn méjèèjì náà ti wà ní gbàgà àtìmọ́lé báyìí. Ọmọlọ́lá Odùtọ́lá ni tó bá ti di ọjọ́ ajé èní tí ń ṣe Monday gangan òun náà ni wọ́n kọjú sí ilé ẹjọ́ láti lọ́ọ́ rí gba ìdájọ́ wọn lórí ẹ̀sùn olè jíjà tán fi kan àwọn ènìyàn náà. N ò tí ì kúrò ní ìpínlẹ̀ Ògùn ibẹ̀ náà mo sì wà báyìí pẹ̀lú bí ọwọ́ tún ṣe tẹ ẹni tó jẹ́ adigunjalè kan lásìkò tó wu ìwà burúkú rẹ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Lágbègbè tán pè ní ìyànà ìyásí Ọ̀tà tí ń ṣe ìpínlẹ̀ Ògùn òní ọwọ́ mà ti bá Túndé Adébánjọ ògbóǹtarìgì adigunjalè èyí tí wọ́n bá ìbọn ìléwọ́ pistol tó jẹ́ ti ìbílẹ̀ ní ọwọ́ rẹ̀ lásìkò tí ó fẹ́ ṣe bẹ́ẹ̀ gba dúkìá arábìnrin tán pè ní Babalọ́lá Rachel ní agbègbè tá a ti dárúkọ yìí nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn
Ọmọlọ́lá Odùtọ́lá ó ní àwọn olùgbé agbègbè náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ kẹ́fìn Túndé Adébánjọ lásìkò tó ń wu ìwà burúkú yìí nínú ìtàn sì fún rere orúkọ àwọn agbófinró tán fi páńpẹ́ òfin mú Túndé Adébánjọ nígbà tán fi páńpẹ́ òfin mú wọ́n bá ìbọn ìléwọ́ pistol tó jẹ́ ti ìbílẹ̀ àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó jẹ́ ti arábìnrin Babalọ́lá Rachel tó ti gbà ní ọwọ́ rẹ̀. Ọmọlọ́lá Odùtọ́lá wá ní àwọn ti ṣe ìwádìí àwọn tó sì ti fi ojú hàn wípé ògbóǹtarìgì adigunjalè òní arákùnrin Túndé Adébánjọ yìí torí àkọ́jẹ́wé rẹ̀ kọ́ ni ti Babalọ́lá Rachel tó ṣe yìí. Fún ìdí èyí àní ò mọ̀ sí bẹ́ẹ̀ ni ìdúró sí ìbẹ̀rù sí fẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó gbódómì. Fún ìdí èyí a yóò kọjú rẹ̀ sílé ẹjọ́ láìpẹ́ yìí. Àwọn ará ìlú náà ṣe bẹ́ẹ̀ tán yabo abilékọ kan tó ṣekú pa ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Imo nítorí pé ọmọ ọ̀dọ̀ náà ń wo tẹlifíṣàn pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí fọ́nrán náà bí ó ṣe ń jà rìnrìn káàkiri orí ayélujára nínú ìtàn sọ di mímọ̀ wípé ní olúlu ìpínlẹ̀ Imo tí ń ṣe Òwèrì ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ níbi tó ti ṣe àfihàn arábìnrin tó ń tọ́jú ọmọ lọ́wọ́ tẹ́ẹ̀mọ̀ wò nínú móhùnmáwòrán yín lásìkò yìí níbi tó ti ní arábìnrin ọ̀hún olómọ̀ṣẹ́ bẹ́ẹ̀ tó lu ọmọ ọ̀dọ̀ rẹ̀ lálùpà látàrí pé ó lọ sí ọjà ó sì darí dé. Nígbà tí ó darí dé ó wọnú kíṣìnì láti máa dáná ìṣe ni ọmọ ọ̀dọ̀ rẹ̀ náà ló jókòó ti àwọn ọmọ arábìnrin yìí tí wọ́n jọ ń wo tẹlifíṣàn èyí tó sì mú kí inú bí pé ṣé ẹrú rẹ̀ mo jẹ ni gbàgbós bó ṣe kó gbájú àti ìgbámúbọmọ yìí lọmọ náà ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀ tó sì di èrò ilé ìwòsàn ní dìgbàdìgbà ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣe ni ọmọ ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó jáde láyé látàrí ìwà tí arábìnrin yìí tó wù bí fọ́nrán náà ṣe ń já rìnrìn káàkiri orí ayélujára ní lásìkò tàfikórè yìí jọ a kò rí orúkọ arábìnrin ọ̀hún a kò rí mú bẹ́ẹ̀ ni ti ọmọ náà tó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé a kò rí mú ṣùgbọ́n fídíò ọ̀hún ó náà lẹ́ ń wò yìí a kò ní láǹfààní láti fílẹ̀ jù báyìí lọ torí òfin àti ìlànà tó dé wá látàrí orí ìkànnì YouTube tá a wà yìí. Wọ́n máa tún ti ṣe bẹ́ẹ̀ pa òṣìṣẹ́ àjọ EFCC mìíràn lẹ́kọ̀ọ́. Òṣìṣẹ́ àjọ EFCC míì ni wọ́n tún rí òkú rẹ̀ tó tẹ́ gbalaja sí òpópónà ní ìpínlẹ̀ Èkó báyìí gẹ́gẹ́ bí ìròyìn náà àti fídíò ọ̀hún bó ṣe ti tẹ̀ wá lọ́wọ́. Òṣìṣẹ́ àjọ EFCC tí wọ́n porúkọ rẹ̀ ní Stephanos ó ní wọ́n rí òkú rẹ̀ nílẹ̀ lẹ́ni tó sùn gbalaja látàrí pé wọn kò mọ irú ikú tó pa arákùnrin ọ̀hún ní òpópónà náà ni wọ́n ti rí gẹ́gẹ́ bí àlàyé alukoro fún àjọ EFCC èyún Economic and Finance Crimes Commission alukoro wọn Délé Oyèwálé ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ àwọn ni arákùnrin tó di olóògbé yìí nínú táwọn tí ń ṣe ìpalẹ̀mọ́ bí wọ́n ṣe palẹ̀ òkú rẹ̀ mọ́ lásìkò tá a fi kó ìròyìn yìí jọ wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn oníṣẹ́ láabi onáṣekú pa arákùnrin ọ̀hún tó sì pa á tì sí òpópónà èyí tí ó wà náà ẹ rántí pé níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó ní ìròyìn náà jáde wípé wọ́n ṣekú pa òṣìṣẹ́ àjọ EFCC kan ní ìpínlẹ̀ Anambra èyí tí wọ́n ní ó lọ ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ láti mú àwọn ọmọ yahoo oní jìbìtì orí ayélujára níbi tó ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò kó tó wá di pé àjọ EFCC wọ́n sọ orúkọ rẹ̀ ní àwọn ilé ibì kan tó ṣe olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá lẹ́yìn tí arákùnrin náà tó jáde láyé tán. Kídùn kó pọ̀ ṣókí báyìí ní ọbẹ̀ òge fìlà òní kọjá ìpéjú gbogbo mo mọ̀ọ́dé mo mọ̀ọ́gẹ̀ náà nù ṣùgbọ́n ká tó máa lọ ẹja mẹ́nuba kókó tá a pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Àsọdímọ̀ pé igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ló fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé ìjọba tó wà lóde yìí yóò jagun àjẹbánu lájàyè táwọn yóò sì tún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà. Abẹnugan tuntun nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu báyìí pẹ̀lú bí ó ṣe bẹ́ẹ̀ ṣe ìjókòó àkọ́kọ́ àti àdúrà ní ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún. Àní àwọn agbébọn náà ṣe ìkọlù ńlá sí àwọn olùgbé olúlu ilẹ̀ yìí níbi tó ti jẹ́ ènìyàn 4 gbé lọ nínú ẹbí kan ṣoṣo. A máa ti ṣetán láti ṣe àtìlẹ́yìn papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní ilẹ̀ Ìgbò lápapọ̀ láti gbógun ti àwọn agbésùmọ̀mí àti àwọn Fúlàní darandaran ilẹ̀ yìí àwọn àjọ ikọ̀ IPOB náà fi hàn náà léde. Aṣọ́dúnmọ̀ pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló tẹ àwọn méjì tán jí irinṣẹ́ gbé ní sáìtì lásìkò tí iṣẹ́ ń lọ lọ́wọ́ ń bẹ̀. Bákan náà nípínlẹ̀ Ògùn láti mú wá wípé ọwọ́ tí adigunjalè kan lásìkò tó ń wu ìwà burúkú ọwọ́ rẹ̀ náà.
àwọn ará ìlú náà ya bo abilékọ kan tó ṣekú pa ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Imo látàrí pé ní ọmọ òun ní wo tẹlifíṣàn pẹ̀lú àwọn ọmọ rẹ̀ lásìkò tó ń ṣì ń dáná lọ́wọ́. wọ́n ṣekú pa àjọ EFCC mìíràn lẹ́kọ̀ọ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n ṣekú pa òmíì ní ìpínlẹ̀ Anambra. ìròyìn náà kò jù báyìí lọ títí di àsìkò tá a tún padà máa pàdé. orúkọ mi ò ní yípadà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni mo kí wa pé a kú àtòrọ̀ ó dàárọ̀, oorun ayọ̀ báyìí òun là ń sùn.